bàbá àfa tó fún K1 lọ́jọ́ méje how market ibo lẹ bá dé o ọjọ́ méje ti kọjá àárín nǹkan kan kọ́ ṣẹlẹ̀ o ibo lẹ bá dé bàbá kan nílẹ̀ Ìbàdàn tí máa ń tọ́jà kan náà àwọn pásítọ̀ tí máa ń lu aago kọrin tí máa ń jọ bí àwàdà létí òdodo wà nọ́ọ̀rọ̀ ẹ̀ ọ̀kan wà tọ́sọ tó ní ẹ ti họ́bó ẹ ti ṣe tẹ́ ẹ ti họ́bó ẹ ti ṣe tẹ́ àbọ̀ dáṣe jù ẹ ti ṣe tẹ́ àtìgbàtẹ́ àfìgbàtẹ́ ṣe tẹ́. Kí ló dé tẹ mú ẹ̀sìn lé kankan báyìí ẹ wo ń táwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe fún wa síwáyé ẹ̀yin ń ṣépè fún àwọn pè sáàrin wọn láwọn ń dá ègún yẹn padà fáwọn tí wọ́n ṣépè fún ẹ rí gbogbo wọn ṣe wọṣọ tí wọ́n yípo ẹni díẹ̀díẹ̀ lẹ́ẹ̀fẹ́ pín ẹ̀sìn tán níbi tẹ́ ń bá lọ láwọn táìmọ̀ yí pé ẹ̀sìn wọn ò balance tẹ́lẹ̀ èyí tí ò dúró déédéé lẹ́nu tẹ́lẹ̀ tẹ́tún wá gbà lẹ́sẹ̀ ẹ̀yin àfa òdìkẹ́ lọ ronú dáadáa àṣejù ni bàbá àṣetẹ́ wọléwọlé tí ń wò di aláṣejù àṣejù bàbá àṣetẹ́ àfikà lọ ronú dáadáa ibo la bá dé oríṣi méjì ó yà mí lẹ́nu ẹ̀yin àfa àwọn kan bẹ nínú ẹ̀sìn tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n ń dájọ́ náà fún yàn títí wọ́n lé kankan tí wọ́n mú ẹ̀sìn bí ẹni pàwọn ni wọ́n dùn yàn náà ẹlẹ́yìn pàwọn yẹn ti sálọ ni wọ́n sálọ wọ́n dọ̀jì ni o ẹ̀yin àfa àtẹ̀jẹ́ àfa lé wọ́n fẹ́ ká ṣe ju tìyín làwọn àkàrà yóò rí pé èèyàn bí pọ̀ nú ẹ̀yin náà àwọn lé kankan lórí mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn mi ẹ̀yin lé kankan lórí nǹkan tí ò ní túmọ̀ anabi Ọlọ́run dán wò ó yí lọ́wọ́ anabi Ọlọ́run nínú Quran ọ̀darùn tẹ̀ ṣe yí wò ó yí lọ́wọ́ ká tó sọ pẹ́yìn abala kọsílẹ̀ kí n tó bọ́ sórí ọ̀rọ̀ anabi tí mo fẹ́ sọ̀rọ̀ kí n tó bọ́ sórí ẹ̀ wọ́n lẹ́nu ọ̀kan náà àwọn anabi Ọlọ́run lọ́bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run ọ̀tá rẹ̀ tí ń dayé làmú yìí má jẹ́ kójú ọ̀rọ̀ nílùú ẹ̀ bójú ọ̀bá ọ̀rọ̀ nílùú ẹ̀ ó ṣeé ṣe kára ọ̀dẹ̀ ó ṣeé ṣe kó gbà fọlọ́ ojú ọ̀rọ̀ nílùú ẹ̀ oúnjẹ sì tán wù ebi ọ̀pá wọn ó wà lọ́nà kí ló dé mo ní kó má jẹ́ kójú ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀ ni ó ní kójú ọmọ ọ̀rọ̀ ni ó sọ pé kí n febi pamọ́ èmi ni mo dá gbogbo ẹ̀ dá àtọ̀tá èmi Ọlọ́run àtọ̀rẹ́ èmi Ọlọ́run. Allah anabi wa Yunus alayhi salatu wa salam ó ṣe nínú Al-Qur'ani ó yí lọ́wọ́ kí ni tó ṣe òun ló sọ fáwọn èèyàn lódodo ló gbọ́rọ̀ Ọlọ́run tọ́lọ̀ ní gbogbo àwọn tí wọ́n ń jayé rú àwọn tí wọ́n gbà fọ́lọ́run tó ń jayé rú yìí sọ fún wọn wípé déédé aago 10 ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ lé wọn lórí lọ́jọ́ báyìí nígbà báyìí ló bá bọ́ síta gbangba kò wẹ̀yìn wò mọ́ ó lọ́ba mi ti sọ pé ìbínú Ọlọ́run bọ̀ déédé aago báyìí níjọ́ báyìí ni ó sì bẹ̀rẹ̀ àfi tá ẹ bá túbá kó tó dijọ́ yẹn lókù gbogbo wọn làwọn ò túbá wọn làwọn fẹ́ rí ìbínú Ọlọ́run yẹn káwọn tó gbà pọ́lọ́run rẹ lọ́lọ́ wọn wá ń retí ìbínú Ọlọ́run nígbà di aago 9 àárọ̀ Ànábì Yunus rí wípé sọ́mà ọ̀tàn jẹ́ ń jà ariwo ọ̀sọ́ látẹniwíà ó kù 30 minutes mo sì sápò lẹ́nu òun ló ti lérí fún wọn pé wọ́n kàn bínú Ọlọ́run ìbínú Ọlọ́run ti dé ó lérí ọ̀pọ̀ lọ́ba sápò lé torí wọ́n bí wípé tí ìbínú Ọlọ́run ọba dé mọ́ kí ni ká ṣe fún ẹ ó ní ẹjù ń fáwọn ẹja káwọn ẹja ó jẹun dànù òun jẹ́ ẹ̀yọ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà aago 9 àbọ̀ aago 10 kù ìṣẹ́jú 10 ìbínú Ọ̀yọ́ lókè sánmà bí Yunus àṣẹ fẹ́ sọ́kò ojú omi nù ó ń sá lọ kúrò nílùú ibi títí ń sá lọ làwọn èèyàn ti rí pé ọkọ̀ ojú omi yẹn turbulence yẹn pọ̀ nígbà yẹn tí turbulence bá jẹ pọ̀ wọ́n gbà pé ẹlẹ́ṣẹ̀ kan bẹ nínú ọkọ̀ ojú omi tọ́lọ́run bínú sí ni lọ́ba bẹ̀rẹ̀ yìí pé ta lẹ́lẹ́ṣẹ̀ tí ń bẹ láàrin wa Yunus àni ẹ̀mẹ́dà àmújìnà òun lẹ́lẹ́ṣẹ̀ òun lòun sọ̀rọ̀ bí ẹni pọ́lọ̀ lòun òun lòun ò dúró de àsìkò tọ́lọ́run sàdéhùn kóhun ti ẹ̀rí ná pé sọ́lọ́run parọ́ ni ó ní ẹ̀mẹ́ ti dùn sọ́mi ẹjọ́ wọn jura òun síbẹ̀ Yunus àkànlu omi òkun bó ṣe ń bọ̀ ẹja tá a ti kádàrá pé yóò gbẹ̀mí ó gbé Yunus àmì Allah ọwọ́ àlòyè ọjọ́ tá a kádàrá pé yóò lò níbẹ̀ kó tó wá pọ̀ sílẹ̀ sétí omi ìyẹn lọ́lọ́run sọ fún wa nínú Al-Qur'an ọlọ́ni am indahum ilmu sa'al indahum ilmul ghaibi fahum yaktubun gbogbo àwọn tí wọ́n ń dánú tí wọ́n ń fọ́nú kiri yìí tí wọ́n ní ilmul ghaibi wọ́n ní ìmọ̀ àkọ́kọ́ wọn mọ̀ tọ́lọ̀ wọn ṣe lẹ́yìn. fahum yaktubuna ṣé wọ́n ní lọ́dọ̀ ni. fasbir li hukmi rabbika wala takun kasahibil huti. lọ ṣe sùúrù fún dájọ́ Ọlọ́run rí Ànábì wa Muhammad. ìsìnà dáwà wa li hukmi rabbika tọ́lọ̀ ń bá dájọ́ pé nítorí wọn ṣe ní máa ṣe sùúrù lórí ẹ̀wù. last joker ni bínú Ọlọ́run last joker ni bínú Ọlọ́run ọmọ tọ́lọ̀ wọn ṣe ní ìṣẹ́jú kan sí kejì fasbiri li hukmi rabbika ṣe sùúrù fún dájọ́ Ọlọ́run wala takun kasahibil huti. gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ẹlẹ́ja Ànábì Yunusa ní Kùránì ń pòwe mọ́. ìsìnà dáwà wa makutumu. nígbà tí ó kó sínú ìkùn ẹja tí ara bẹ̀rẹ̀ sí ní. lọ́lá tadarrakahu ni'matun. tí bá ṣe pé ìdẹ̀ra àwọn Ọlọ́run. ni'matun min rabbih. ọba Yunusa nínú ìkùn ẹja ni lálàbíta. lanubitha bil arra'i wa huwa madhmun. inú ìkùn ẹja ni ìbàjẹ́ sàárè rẹ̀ bẹ́ẹ̀ já ó bá pọ̀ sílẹ̀ egungun rẹ̀ lọ́dọ̀ pọ̀ mú pọ̀ egungun ẹ̀ ni ó lọ pọ̀ sílẹ̀
tí ọba sí pé àánú àwọ ọlọ́wọ́ lè bá ní ìrẹ́ Muhammad látẹ̀kùn kasọ ibìlì òwúti mọ́jà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ẹlẹ́ja tí ń fọnù láì jẹ́pọ̀ ńlọlọ́hún tí ń sọ pé bínú ọlọ́wọ́ ṣẹlẹ̀ ẹ wá wo nǹkan àdéhùn tí Yunusa wá ṣe odidi ànábì ọlọ́run àdéhùn yẹn wá ṣe o. alayhi salatu wassalam. àwọn aráàlú kan rí tí gbogbo sánmọ̀ tán dé ń jà wọn ríru ẹ̀ rí tí gbogbo ẹ̀rẹ́ ti wá nígbà tá aago mẹ́wàá kọjá ṣẹ́jú díẹ̀ ní a bá ronú pé bó láṣẹ bọ́m̀bẹ̀ wọn ni ẹja lọ bá Yunusa kọ́ bá abẹ lọ́hùn àtọ̀rọ̀ àforíjì wọn délé Yunusa ti sálọ odidi ànábì ọlọ́run wọn wá ṣe mọ̀nà kí ló kù tá a ṣe tí ìbínú yìí òfin ní gbé àmì wọn ni ẹja máa pariwo la ilaha illallah Yunusa rasulullah ká máa pariwo pé ọlọ́run àtúbà àgbà ọlọ́run àgbà Yunusa lánàbì àgbà pánábì rẹ̀ ọlọ́run ẹ wo bí ọ̀rọ̀ wa bá yọ ńgbà ọlọ́run wa ká ìyà kúrò tí ìyà kúrò ní sánmà wọn bá ń wá Yunusa lọlé wọn ní Yunusa ló kù tá a fi so lórí ìlú wa báyìí wọn ò bá Yunusa máa wá wúwa kàdéhìn ó ti sá lọ wọn láti ẹkún kasọ ibìlì húùtì mọjà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ẹlẹ́ja tó sá kúrò nítorí náà má lè jù má rọ̀ jù. ká má sọ pé ọlọ́run mú ẹ má lè jù má rọ̀ jù ká má sọ pé ọlọ́run mú ẹ. ìyàtọ̀ ọlọ́run gbé pamọ́ orí aláṣejù ló ń bọ̀. ìyàtọ̀ ọlọ́run gbé pamọ́ orí aláṣejù ló ń bọ̀. má lè jù má rọ̀ jù ká má sọ pé ọlọ́run mú ẹ. géèmù láyé ọmọ ìyá mi géèmù láyé bó o bá ṣe mú ayé the life is like a mirror the world is like a mirror. afaminu makira láàyè. human life is like a mirror. ntọ́ ọba jù sáyé lọ́ba. Allah. tọ́ ọba mú ayé kankan ayé ò lè mọ̀. tọ́ ọba mú ẹ̀sìn kankan ìwọ náà rí i pé ayé rẹ ò lè rọrùn. bọ́ ọba mú ayé ní bíntín tó wá ń sin ọlọ́run tààrà àmọ́ tó mú ẹ̀sìn ní mú pé ẹni tí ò ṣe tèmi ikú ni ó rí i pé ẹ̀sìn ọ̀rọ̀rùn fún ẹ. Ànábì ní adínú yusrun ẹ̀sìn ntòrọrùn ní ẹnìkan ò ní pọ̀ wọn ó fi ẹ̀sìn borí gbogbo nǹkan àfikẹ́sìn borí tiẹ̀ náà. ọmọ ìyá mi kí ni mo bá débẹ̀ ọgbẹ́ ló ṣe é sáyé wàláì géèmù láyé tá a bá ń bẹ nínú ayé ọmọ ádámù ò lè ṣe ká má fẹ́ ju ìbànújẹ́ sínú ayé ẹ̀dá ìwọ ló mọ̀ bó ṣe mánéjì ẹ̀ tí wọ́n bá ti ń ju ìbànújẹ́ sí ẹ ìwọ náà mọ̀ sí àrẹ wáfà ìlú ìbànújẹ́ ayé bọ́ọ̀ bá ti tan wáfà ìbànújẹ́ gbogbo ẹni tó yóò foríko náà mọ̀ foríko bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ mo bọ̀ gbogbo ẹni ó yẹ kó foríko yóò mọ̀ foríko wò ó lápèjúwe arábìnrin kan lọkùnrin kan ló wọ́n fẹ́ ó ti ṣe introduction ló ti ṣe ìyàwó ó ṣe ìyàwó tán ló bá lóhun lọ ọdún òyìnbó ọdún mẹ́rin kọ̀ wálé obìnrin yóò lè kò lè gbà fọkùnrin míì ó dúró lórí àdéhùn nígbà òdi alẹ́ ọjọ́ kan lọ́kọ rẹ̀ bá pè lágbájá àdéhùn tó wà láàrin òun àti ẹ̀ kò lè wọ̀ mọ́ o òun ti fẹ́ òyìnbó òun ní kó wọn sọ fún ẹ kóun lè tú ẹ sílẹ̀ ni obìnrin yìí pariwo fẹ́ dákú ọwọ́ àwò pé ẹgbọ́n náà òun nìkan sì wá dá ìbànújẹ́ yìí sí à oníkódà òyìnbó tó ń fẹ́ ó ti bímọ tó bá dẹ̀ mọ̀ pé òun tó ń bẹ́ lómi sọ̀rọ̀ bóun ṣe ń yọ ẹ bá sọ̀rọ̀ yẹn alẹ́ ń kó nílùú ó sì kọ́dún kan tí wọ́n gbé wọ́ọ̀k bó o ṣe tún ní báyé òun jẹ́ lókùbá lọ́wọ́ kọ́ mi ìfẹ́ òun náà bá ronú kí lọ́kàn lọ́ba pé ìyá ọkọ mi ò ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ o ìtàn tí mo gbọ́ ni lọ́ba pé ìyá ọkọ ní jẹ́jẹ́ alẹ́ tó mọ̀ pé ọkọ wà níbi iṣẹ́ ọkọ ò ní tan fóònù bó sì tan fóònù kò tó bẹ́ẹ̀ kó gbé lọ́ba pé ìyá ọkọ ó ní màmá ẹgbúrò ọmọ yín màmá là gbúrò ẹ ọlọ́dàbí ẹni pé ló kúrò lẹ́yìn o ìyá ní yéè tó ń bá wọn ìyá dákú wọn dá mi sí lójú gbogbo ara alẹ́ ti kó péjọ wọn ti ń ṣọ̀fọ̀ ẹni tí ò kú àárọ̀ ọjọ́ kejì wọn tó rí pé ńgbà wọn rí pé lọ́ba ni wọ́n ní nǹkan báyìí ṣẹlẹ̀ ó lóun kẹ̀ òun bẹ láàyè ẹ bá lọ bọ́ ọmọbìnrin ó ní kí lẹ tó fẹ́ kí n ṣe ńgbà ọmọ yín bá yé òun jẹ tán kọ́mù nìkan wá dábànújẹ́ gbẹ̀sùn òun tán wá fà ìbànújẹ́ ní kẹ́yìn náà lọ sí ààrẹ ẹ̀yin náà sí ààrẹ kẹ́ wò bí ṣe rí kékeré wà lè tẹ̀ rí ntọ́rọ́ lọ́wọ́ dáa ibi ọlọ́wọ́ ti dáa fọmọ yín lòun ọmọ nítorí náà má lè jù má rọ̀ jù. ká má sọ pé ọlọ́run mú ẹ.